ẹkú lé báyìí náà ni àkàrà lé ẹ̀ka báyìí náà ni àkèrè ọ̀nà mo kí gbogbo ojú tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí pé ẹkú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo bí tẹ́tí ní àǹfààní àti máa wò yín mo jẹ́ gbàdúrà wípé ojú tí ẹ fi wọ́ mi òkú ní fọ́bẹ̀sì mi tí ẹ fi gbọ́ mi ò ní di láṣẹ lẹ́dùnmarè ẹ ò mà ní rúgbó sọnù bí ò ṣe bí ọmọ kí la ní fún ẹ̀yin olólùfẹ́ Yorùbá Àtàṣà lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò wa kí la máa ń ṣe a máa ń mú ọ̀rọ̀ tó ń lọ káàkiri wa lórí ayélujára àti wípé ọ̀rọ̀ bó ṣe ń lọ káàkiri wa lágbo àwọn olóṣèré lónìí kí la ní fún ẹ̀yin olólùfẹ́ wa òun ni ọ̀rọ̀ tó ń jà rìnrìn ètò ń ṣe wípé ìtẹ́ wò mí ní wákàtí ọ̀rẹ́ tẹ́ bá gbọ́ ẹ̀nà ayá yìí pé ǹjẹ́ irú kan báyìí ó ń ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run tí a wà yìí ǹjẹ́ irú kan báyìí ó ń ṣẹlẹ̀ ní dúníà tí a wà yìí máa wá fẹ́ kẹ́ fún wa nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan torí pé ẹ̀gbọ́n mi nínú ìlú lónìí ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó ṣe wípé ẹ̀gbọ́n rí ọ̀rọ̀ tó ṣe wípé tí ẹ̀yin gan bá gbọ́ ẹ̀nà ayé àyìn ẹ̀ wò wípé ṣé lábẹ́ ọ̀run yìí náà òun náà ní irú kan báyìí ti ń ṣẹlẹ̀ ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan mo yẹ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó yẹ pé tí ń bá darapọ̀ mọ́ sórí ètò yìí látọjọ́ tó ti pẹ́ adúpẹ́ lọ́wọ́ yín mo jẹ̀gbẹ́ ládùúrà wípé owó tí ẹ fi ra dátà lágbọ́rọ̀ Ọlọ́run owó òun náà kò ní gé sọnù Ọlọ́run ọba Elédùmarè àtúmọ̀ bá bùkún sí ní ààbò bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ lórí ètò wa Yorùbá Àtàṣà máa jẹ́ ẹ̀rọ gbogbo èèyàn lólùfẹ́ wa náà tó ṣe pé ẹ̀ tí bàbá subscribe sí orí ètò wa Yorùbá Àtàṣà máa rọ̀ yín máa bẹ̀ yín ẹ bá wa tẹ subscribe button ẹ bá wa like fídíò wa ẹ bá wa share kẹsì bá wa comment ẹ jẹ́ ká mọ̀ èròǹgbà yín lórí fídíò ètò ṣe pé ẹ fẹ́ wò yìí torí pé ìgbọ̀wọ́ tí yín òun ni ìwúrí tiwa gbogbo ohun tẹ́yìn bá ń ṣe fún wa òun ló máa lè fún wa náà ní ìwúrí láti lè máa wá ìròyìn bó ṣe lọ káàkiri wá fún ẹ̀yin olólùfẹ́ wa láti lè máa jẹ̀gbádùn bó ṣe lọ káàkiri ẹ wá darapọ̀ mọ́ mi lórí ètò wa lónìí Yorùbá Àtàṣà ẹ jẹ́ ká jọ tukọ̀ ètò yìí torí pé ẹ gbọ́ wèrèwèrè ẹ jẹ́ ká jọ lọ. Tinubu àkànbí ọmọ olódòdẹ tí ò ní padà gbẹ̀mí àwọn nọ́ọ̀tì báyìí torí Ọlọ́run ọmọ wa dáre ogun ti ṣẹlẹ̀ nọ́ọ̀tì wàhálà ti dé ó ti di woro sí woro ó ti di kọ̀rọ̀ sí kọ̀rọ̀ Tinubu àwọn àdágún ọmọ burú ọ̀kan làá bí àkànbí wàhálà ó ti jẹ́ kí àwọn Fúlàní kọ́ máa ní ìbẹ̀rù bójó fún àwọn Yorùbá Fúlàní ò lè trust wa mọ́ láéláé ogun máa jà ogun ti dé Tinubu wáì Tinubu ti da yánpọn yánrin wàhálà bìlísì fìtínà gòbè àgbákò ó ti dá sí nọ́ọ̀tì Atiku Abubakar how market Atiku ẹni tó ṣu ló gbàgbé ẹni tó kò lè gbàgbé ó ti gbàgbé ayé Jonathan bó ṣe ń fọ́ fọ́nrán nípa Sony ogun dé o Fúlàní àti Fúlàní ti ń jà àwọn Fúlàní Tinubu bàbá Tinubu yẹn kàn pèsè oríṣi òmìjọ pé lọ́mọ Guinea nìyí mo ti suspect Àkànbí ti dá wàhálà lẹ́lẹ̀ Haúsá mo kẹ́yìn tẹ́ ń kí mi Àkànbí ti dábìlì sílẹ̀ ọmọlódò sílẹ̀ jàmà ó ti fi àmà fún gbogbo politics ilẹ̀ Haúsá ó yọ kùmọ̀ dání báyìí ni ó ń fún anybody lórí aláì Tinubu you no fit make it fun please somebody should check on Atiku Abubakar o Atiku Abubakar Atiku máa rọrùn fún next ní 3031 báyìí wọ́n ní 4+4 ní Tinubu máa lò is equal to 8 Jonathan náà ti jáde ex-president Jonathan náà ti jáde òun náà fẹ́ di president ṣé torí àwa south west yìí náà ni everybody ṣe ń jáde Jonathan ò tí ì sọ gédégbé o ṣùgbọ́n àwọn PDP wọ́n ti post ẹ̀ wọ́n ní Jonathan for president jẹ́ kí n kọ́ gbé wá ná èyí tẹ̀ ń kí mi ẹ̀ka rẹ̀ kásẹ̀ kalẹ̀ ẹ kú dédé àsìkò yìí o president Goodluck Ebele Jonathan 2027 ó lágbára ó padà lẹ́tìkẹ́ lórí tàbí tá a dé yìí ó padà di kí ni máa ń fà á já mo kí yín jà wọ́n ní Yorùbá wòye tíátíá mo máa kẹ́yìn tèmi wọ́n kí mi kú ètò wọ́n ní mo kú ètò ó lágbára mo fẹ́ ta Tinubu ẹjọ́ gbàǹjo mi ní kí lórúkọ ẹ̀ àgọ́ ẹjọ́ I want to say Tinubu o dádì mi ṣáà ni ẹjọ́ mo fẹ́ ta Tinubu for sale àgbákò alátọ́mọdékọ́ lọ́wọ́ àgbákò wà Tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀
agan bí ọmọ olódò dẹ ó mú odó báyìí ó gbé lọ sáàrin àwọn Fúlàní ó bẹ̀rẹ̀ sí ní fọ́ wọn lórí lẹ́yìn ọkọ àwọn wèrè tí ń gẹ́ra wọn jẹ what you want to buy mo fẹ́ ta Tinubu o Tinubu for sale Tinubu for sale gbàǹjo ọmọ burú ọ̀kan làbí wà láyà abí ẹyọ kan yìí ní South West nílẹ̀ Yorùbá wà láyà abí ẹyọ kan yìí ná ẹyọ kan yìí o Tinubu yìí àti bí ní South West ọmọ lọ́dún okùn mọ̀ àti bí ní South West o Ọlọ́run kìlá wọ́n dẹ̀ ní ẹ̀ẹ̀kan ní wọ́n máa ń wá ní sẹ́ńtúrì kan àwọn tó dàbí Tinubu bẹ̀ yẹn wọ́n ní ẹ̀ẹ̀kan ní wọ́n máa ń wá ní sẹ́ńtúrì kan Atiku mo fẹ́ ta Tinubu ẹni how much ní Tinubu èló ni kí n ta ná ẹjọ́ èló ni mo lè ta Tinubu ná èló mo fẹ́ tà èló ni Tinubu wọ́n ọ̀tẹ̀ bá mi kọ́ sí comment section ọmọ lọ́dún okùn mọ̀ dáàdì mi ọmọ lọ́dún sílẹ̀ jà ojú Atiku korò ojú ẹ̀ lé bàbá Ahmed ojú òun náà lé Usman bàbá Ahmed ojú wọ́n ní tí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tírẹ́ẹ̀tì ní fún Nàìjíríà o wọ́n ní Nàìjíríà máa pín yẹlẹyẹlẹ báyìí ni wọ́n ní ẹlẹ́ẹ̀kejì Tinubu ó ló máa hand Nàìjíríà àṣàrò náà ṣé báyìí ní sọ pé lẹ́gìdè ṣe káàdé ṣe kò bá wẹ̀ ló wẹ̀ ilé sáfẹ́mi ló kàn ṣé bẹ́ẹ̀ ní kò wẹ́ẹ̀lì ni ó lè wù ẹni tí ò wẹ́ẹ̀lì fún yín kí wọ́n ló di wàhálà báyìí. Tinubu for sale mo fẹ́ ta Tinubu for sale gbàǹjo Tinubu mo fẹ́ ta yìí ẹ ti fẹ́ pa àwọn nọ́ọ̀tì mo fẹ́ ta yìí Tinubu for sale kò ṣe é tà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ dáa ẹ mọ̀ tó pé ẹ̀ láìkì Tinubu mo fẹ́ ta nísìnyí gbogbo yín sọ pé kí n má ta ẹ tó bá support kí n ta Tinubu yẹ kí n rí kọ́mẹ́ǹtì gbogbo ní kí n má ta Tinubu in fact Tinubu is really trying àsìkò campaign ò tí deep tó bá deep egun ló máa ń kẹ́yìn ìgbàlẹ̀ àwọn máa wá jáde fully a máa jáde gan àbá máa camp ẹ máa fẹ́ kú o ẹ fẹ́ kú ẹ̀yin náà tì Tinubu fire wọn ló ti ń gbé ẹpọn wọn kaná ẹjọ́ iná wo ni Tinubu gbẹ́pọ̀ àwọn nọ́ọ̀tì sí iná wo ni Tinubu gbé ẹpọn àwọn nọ́ọ̀tì sí ṣé iná gas cooker ni àbí electric àbí iná bọ́ọ̀lì wàláì mo fẹ́ bínú mi ṣe ń dùn lénìí pẹ̀lú ọ̀rọ̀ Àtíkù tÁtíkù sọ bínú mi ṣe ń dùn lénìí mo fẹ́ gbé èèyàn kan wá fún yín kókó bá mi kí yín mo gbé ẹnìkan wá láti north gas cooker nice mo gbé ẹnìkan láti 20 kọ̀bọ̀ lẹ́ máa ra Tinubu 20 kọ̀bọ̀ kọ̀ $20 million mo fẹ́ ra Tinubu mo gbé ẹnìkan láti north kó bá mi kí yín. Happy that the majority of these governors are from the northern part of this country, which is a ìwọ kọ́ mo fẹ́ gbé wá pẹ̀lẹ́. I get all of people for the local. Fídíò tí mo fẹ́ play wàláì ẹni tó bá fi lè rẹ́rìn tí mi bá gbá onítọ̀ ní blow lẹ́nu kéyìn ẹ̀ yọmọ mi lọ́wọ́ látòrí fóònù ẹni mo kù díẹ̀ tí n bá play fídíò yìí tẹ́nìbọ̀dì bá rẹ́rìn pẹ́kẹ́ tẹ́ bá rẹ́rìn tí ẹni tó bá rẹ́rìn kí mi wọ́n mọ̀ kọ́ tí mo lè ṣe fún ẹni tó bá rẹ́rìn ni o fídíò tí mo fẹ́ play fún yìí àwọn tí wọ́n kó wa pọ̀ mọ́ rèé o tó ní kájọ máa ṣọmọ ìyá àwọn tí wọ́n kó wa pọ̀ mọ́ nì sí lára àwọn political aspirants kan mo fẹ́ play fún yín láti nọ́ọ̀tì tí ẹ máa rẹ́rìn ẹ̀yin rẹ́rìn kiri tí bá ti lù yín ṣe léṣe lórí péjì ẹnìmọ̀ tó bá rẹ́rìn màá kọ́ dà yín blow láti rí i ẹ bá mi kí wọn ẹ bá mi kí àwọn Yorùbáwùyí fans àtàwọn tí wọ́n wọlé tí wọ́n bá wa tẹ thumb up lórí show àtàwọn tí wọ́n wọlé tí wọ́n bá wa share fídíò ẹ bá àwọn ẹ bá mi kí ṣé àwọn tó bá mi share fídíò bá gbà tó bá mi kí bí fúnra mi máa kí wọn fún ara mi àwọn tí wọ́n share fídíò yìí tí wọ́n jẹ tó like show yìí ẹ bá mi kí wọn sà ẹ káàbọ̀ sà. Da farko the first three I get all of people for the looking for me to hear what I'm saying. 2 days are hiding. You are not. You are 2 days. You know, never see me. Today you see me. The firstly, my name is Comrade Sanusi Saadu. He don't continue.
ara àwọn tí wọ́n control yìí tí wọ́n control àwọn PhD holder ní Nàìjíríà ara àwọn ló ń sọ̀rọ̀ yìí ara àwọn tí wọ́n control àwọn tó ní BSc ní South West yé mo dáre a ní kẹ́ má rẹ́rìn ẹ̀rẹ́rìn kí ló fẹ́ rìn báyìí torí Ọlọ́run mo láìkí kọ́mẹ́ǹtì yìí akára wọn pa ní Tinubu bá mi kí àwọn tí wọ́n bá wa láìkí show bá mi kí wọn tí wọ́n subscribe sí YouTube channel Yorùbáwùyí bá mi kí wọn. The first three, I greet all of people for the looking for me to hear what I'm saying. Yeah. 2 days are hiding. You are not. 2 days you never see me. Today you see me. The firstly, my name is Comrade Sanusi Saadu. The speaker in the APC National and the Republic of Nigeria. My name is Comrade Sanusi Saadu Bongodu. I'm living in Bongodu local government. I born in Bongodu local government by Masallachi Lalle Bongodu area. I send you the message from Bola Ahmed Tinubu because of the governor of the Zamfara state, the Dauda alone. The Tinubu, my President Muhammad Bola Ahmed Tinubu, they may give you the message. The first, I paid with those of humanity and the great respect. Ẹ ń tẹ́wà lórí YouTube, ẹ ń tẹ́wà lórí TikTok tó bá fẹ́ gbọ́, ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí, ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí, ẹ gbọ́dọ̀ rẹ́rìn. Sí TikTok kílé, YouTube kílé tẹ̀ ẹ̀ rẹ́rìn báyìí torí Ọlọ́run, ẹ̀rín yín ló ń pa mí lẹ́rìn, mi láìpẹ́ ṣe ń rẹ́rìn, ẹ ká serious, on a serious note la wà. Ẹ bá wa like show yìí, on a serious note, mo fẹ́ serious èèyàn kò gbọ́dọ̀ rẹ́rìn. To you, Mr. President of the Federal Republic of Nigeria, on behalf of me, on myself, and the assistant member of APC Zamfara State chapter, want to give some good work of advance, Mr. President, the definition of the governor Dauda to APC in a major setback to your party, and we respect this move to join APC because we move your party for what Mr. President, the two is one of you accepted this depiction to. Wàhálà YouTube ẹ ti fẹ́ pa mí pẹ̀lú àwọn kọ́mẹ̀ntì tí mo rí. Èwo tó ní sọ̀nù dé àìkí. Ẹ ti fẹ́ pa mí lórí YouTube. Ẹ jẹ́ ìdíjú mi fẹ́ wo kọ́mẹ̀ntì. APC. Surely you will lose your supporters and voting. Mr. President, your people don't support this move. They never respect this depiction. Our else you lose Zamfara in. Generally, Mr. President, Zamfara is your vote under on condition if you reject. If you are reject, don't test depiction. If you are
this if you are disregard our call, another party will take Zamfara. Ogun today. Check it, continue and keep stopping. Can't you show? Allah Ogun today. Check continue because my show lo. Ogun ti jà o. Check out continue. Àwọn tí wọ́n rúlu wa Nàìjíríà ni. Tí wọ́n rúlu àwọn Yorùbá. Tí wọ́n ní BSc, tí wọ́n ní PhD, tí wọ́n ní gbogbo ẹ̀. Àwọn tí wọ́n kó wa, àwọn tí wọ́n rúlu wa ni. Keep continue. Allah Ogun ti dé. Olóhùn fèdè fọ̀. Ẹnìkan ní kó fún lépo pupa mu. Epo pupa báwo? Ó ní àpàtẹ́wọ́ fún. Ẹ ṣe jàre, ó ní àpàtẹ́wọ́ fún. Where? Yeah. Generally, Mr. President, Zamfara is you are both under on condition if you reject don't test defection. If so ní kí Tinubu la ṣe blood test àbí kí ló sọ ẹni bá mọ̀ nǹkan tó yẹ wá mi kọ́ sí kọ̀ọ̀fẹ́sẹ̀ Ogun wàhálà Ogun ti wọlé Nàìjíríà ṣé oníkan lọ ṣe blood test ní ìgbọ́n nǹkan tó sọ. If you reject don't test defection. If you are if you are disregard. Wọ́n ní sọ mú yes. Wọ́n ní sọ òyìnbó yìí mú yes. Wọ́n ní sọ mú yes. I assure you Buhari la rí tà ń sọ̀rọ̀. Wàláhì YouTube. YouTube. Ń tẹ̀ ṣe fún mi lẹ́nìí. Sẹ̀mó tí mo jẹ, ẹ ti jẹ́ kó dà nínú mi. Ẹ ti jẹ́ kí sẹ̀mó tí mo jẹ dànù mi. YouTube ti Reject. If you are reject, don't test defection. If you are if you are disregard our call, another party will take Zamfara. You are take Zamfara as Sile. Who must have told you? If Dauda enter APC, wallahi, my matata, wallahi, cannot never vote you. Naran said Allah cannot vote you. If I want to join ADC. Ba za mu lamunce ba za mu yadda ba. Nan zan tsaya wannan ina so don Annabi Muhammadu ku yi man sharing ya kai ga Bola Ahmed Tinubu. Sannan gobe muna da live na kiranye akan wa'anda in da Tadora Lawan Dare ya shigo jam'iyyar APC again za mu kira su domin su bar jam'iyya su koma wata jam'iyya domin mu zaɓe su a matsayin 'yan takarkaru. Wassalam, ku huta lahiya. Ẹ gbà mí ẹjọ́ kéèyàn bá mi pè wọlé tó bá gbọ́ nǹkan tó sọ láti bẹ̀rẹ̀ dópin kàn bá mi summarize nǹkan tó sọ àbí bá mi kọ sí comment section mi gbọ́ gbogbo ohun tó sọ ẹ̀yin Mr. Kanju Abenko ẹ gbọ́ nǹkan tó sọ lè sọ pé yóò wá bóyá ní kò lọ fọ́ Tinubu lórí ni nísìnyí àmọ́ èmi ò gbọ́ ohun tó sọ bóyá ní kò lọ fọ́ orí Tinubu ni èmi ò mọ̀ ẹ sọ pé yóò rí àgbàlá àgbákò ti padà dé Olúwa ṣàánú wa o wàlá Yorùbá wí lórí YouTube mi mọ̀ kó tí mo lè sọ sọ̀rọ̀ yìí lé ní à ń sọ̀rọ̀ gidi à ń sọ ọ̀rọ̀ tó dùnyàn bí ó ní kó lọ fọ́ orí Tinubu ní ẹ̀ẹ̀mọ̀ ẹ̀ sọ pé yóò wá àwọn tí wọ́n rọ̀ wá pọ̀ mọ́ nì
ó dẹ̀ pé ó ń fún Tinubu ń wọ́nì ni torí mi ò gbọ́ nǹkan tó ń sọ bí ó ń fún Tinubu ń wọ́nì ni mo ṣáà ń gbọ́ àpárá àìsà Tinubu kìíní kan èmi kó àlejò aláàjọ lálejò ni àjọ ní àlejò ni ẹ bá mi pàtẹ́wọ́ fún chairman wa wọ́n ti fún Tinubu ní wọ́nì ó kẹ́ pé wọ́nì tán fún Tinubu nìkan ni èmi ò mọ̀ wọ́n ti fún Tinubu wọ́nì mi mọ wọ́nì tó bá mi fún Tinubu ìyẹn nìkan ni mi ò mọ̀ so ẹ̀dẹ̀ bá mọ wọ́nì tó bá wà fún Tinubu ẹ̀dẹ̀ bá wà kà síta lórí ọ̀rọ̀ nọ́ọ̀tì ogun ti bẹ́ sílẹ̀ nọ́ọ̀tì wàhálà ti dé ìjà ti ẹ mọ́ use Google ẹ̀yin ní ẹ bá mi lo Google wọ́n ní àkàrà àwòǹpà ló ká wọ́ ẹ̀kọ́ gìrì ká fi yangan ṣọ́yangan ní dá yangan lára Tinubu ló káwọ́ àwọn aláṣejù lókè ọ̀yà wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Aríkúyẹrí Àkànjí. I love this. He said àkàrà àwòǹpà òun ló kájú ẹ̀kọ́ gìrì ká fi yangan ṣọ́yangan ló máa ń dá yangan lára Tinubu Àkànbí ọmọlódò òde òun ló káwọ́ àwọn aláṣejù lókè ọ̀yà. Now Atiku Abubakar ó bọ́ta ẹ má ti ka sọ́dọ̀ ọ̀dọ̀ Atiku ẹ ká kọ́ lọ sí ọ̀dọ̀ ẹ ṣáà ti gbọ́ pé Goodluck Jonathan fẹ́ di kínní ọ̀dọ̀ bàbá Ahmed mo fẹ́ kọ́kọ́ lọ. Ọ̀rọ̀ tí mo sọ lánàá you see Ọlọ́run yẹ kí n máa lọ ṣiṣẹ́ pásítọ̀ àbí kí n máa lọ ṣe wòlíì yẹ kí n máa lọ ṣe pásítọ̀ àbí kí n máa lọ ṣe wòlíì ọ̀rọ̀ tí mo sọ lánàá tó fẹ́ di ìbínú tó fẹ́ di ìjà láàrin èmi àti bàbá Báńwò pàdí mi dẹ̀ ni wọ́n o nípa ọ̀rọ̀ Èkìtì mo máa sáré ṣú ẹ̀ fún yín ẹ lọ ka lórí Punch ẹ ṣáàrí déètì yẹn ìdí ni 12 terrorism takes root in southwest tẹ́bá wá kà síwájú ọ̀rọ̀ tí mo sọ nípa Kwara State wípé Kwara State ní géètì mi mọ̀ bóyá yẹn wà níbí ní géètì ilẹ̀ Yorùbá ẹ máa rí pé àwọn kinní náà sọ lé ní Punch. I don't want to say bóyá wọ́n wo show tí mo ṣe lánàá ni o and láti jẹ́ kí kinní yẹn láti testify sí ọ̀rọ̀ tí mo sọ ẹ lọ ka full story ẹ̀. Recent attack in Ekiti and Kwara show terrorism in southwest Nigeria is a growing reality. The region faces a critical security threat demanding urgent attention. And again Trump ti wá sọ̀rọ̀ lẹ́nu yẹn president wa l'Amẹ́ríkà ó ní àwọn people tó pé wọ́n ti lé wọn kúrò ní tó ti ń jà ní Syria ìpè nísìn wọ́n ti darí wá sí Africa which Nigeria is part of it tó dẹ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọmọ face threat látọwọ́ àwọn ICC that's ISIS bóyá ISIS náà ń pè wọ́n ní ọmọ face threat kọ́lọ́n kó ṣọ́ àwọn èèyàn wa nípa ọwọ́ Kwara tí mo sọ wípé Nigeria pé Kwara ó dàbí gate fún Nigeria it's not even gate it's not even ó dàbí Kwara is the gate ni Kwara jẹ́ fún ilẹ̀ Yorùbá àwa la kọjú sí ẹjọ́ tó gbọ́dọ̀ fẹ́ sáré gbé bàbá Ahmed wa ni àwa la kọ ojú sí ilẹ̀ Yorùbá la kẹ̀yìn sí north. I am not trying to discriminate láàrin anywhere nílẹ̀ Yorùbá ni mí Yorùbá nìran mi. Let me quickly bring this up then I'm going to ẹ sáré gbélé wá sókè fún yín. Remove. Baba Ahmed Tinubu re-election may put an end to Nigeria. Baba Ahmed ló sọ̀rọ̀ yìí. Ara àwọn Fúlàní ni o. Tó bàbá wa tó sọ wípé àkàrà wòǹpà tó kájú ẹ̀kọ́ gìrì. Tinubu re-election may put an end to Nigeria. Tó máa tún Tinubu tó tún bá wọlé lẹ́ẹ̀kejì wọ́n ló máa fi òpin sí Nàìjíríà. Ẹ̀yin ọmọ Yorùbá àwa ọmọ Yorùbá ẹjọ́ tí a fẹ́ kí bàbá ẹnìkan ní kó bá wa turn pop ẹ ṣe God bless you ẹni tó kó bá wa turn pop yẹn ṣe mo dúpẹ́. Ṣé àwọn ọmọ Yorùbá ṣé a fẹ́ kí Nàìjíríà dúró tẹ̀tẹ̀lẹ̀ ṣé bí kọ́mpútà and end náà ni àbí ṣáà jọra wa èyí náà ẹ̀wẹ̀ ni tá a play àgbáńjí gàǹgáṣí èmi ò ọmọ náà bá mọ̀ pé mo fọ́ náà máa búra mi ò gbọ́ nǹkan kan mi ò gbọ́ anything gbogbo tó sọ yẹn mi ò normally tí Yorùbá wuyì summarize ẹ̀ wàá gba 5 million olóòmù pé mi odò ni màá gbà tó mi ò gbọ́ gbogbo tó sọ yẹn mi ò gbọ́ ẹ̀dá bá wá gbọ́ torí Ọlọ́run bá mi kọ sí comment kí n pin ẹ̀ fáwọn èèyàn wa
mi gbọ́ gbogbo nǹkan tó sọ náà. Bàbá Ahmed ló bọ́ta yín sí, ó ní tí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì ó ló máa put an end sí Nàìjíríà, pé Nàìjíríà máa finish, pé Nàìjíríà máa parí ọmọ Yorùbá. Ṣé kìí ṣe pé ibi tẹ́ fẹ́ gbin obì sí òun lobì ń wù níbẹ̀ yìí? Mo dẹ̀ ń bi yín, mo lè wò nínú yín, èwo nínú yín ló ń gbàwẹ̀? Mo lẹ́nu mi bò, mo ní mi ní sọ fẹ́ nìkankan. Ẹ sọ fún mi èwo tó ń ka sáàmù nínú yín, mo ní kẹ́ ẹ jẹ́wọ́ fún mi, mi ní sọ fẹ́ anybody. Ẹ dáhùn. Ta ló lọ ń ṣe síkìrì nínú yín? Ọlọ́run jẹ́ ẹ sọ fún mi. Ẹ̀yin wo lẹ ń gbẹbọ? Ẹ sọ fún mi. Ẹnu mi bò, mi ní sọ fẹ́ nìkankan. Ẹ sọ fún mi. Wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti wá lẹ́tì kẹ báyìí. Bàbá Ahmed ló bọ́ta yìí o, ẹ ṣe ìyá mi. Ó ní tí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì pé Nàìjíríà máa pín, Nàìjíríà máa dópin. Ó ní because lọ́wọ́ yìí o, nǹkan tí Tinubu ṣe ó ti jẹ́ ká hate ara wa. Bóyá ká fẹ́ kan dìbò fún Tinubu kó wọlé ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú nǹkan tí bàbá Ahmed sọ yìí o. Bóyá ká fẹ́ kan dìbò fún Tinubu kó wọlé ẹlẹ́ẹ̀kejì kó gbogbo ẹ̀ fọ́ lójú o. Ó ní tí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì ó ní gbogbo ẹ̀ á fọ́ lójú ni o. Ó ló máa di yam pepper skata ó máa di ṣu ata yànyàn ni o. Bóyá ká dìbò fún Tinubu kó wọlé ẹlẹ́ẹ̀kejì tó bá yẹ pé lóòótọ́ ló máa fọ́ lójú, kó fẹ́ kan fọ́ lójú. Now Atiku sọ wípé ẹ má jẹ́ kí wọ́n ṣe sóní o, pé Tinubu ti lọ́dún 4, ìyẹn ò ní ìdí pé kí Tinubu lọ́dún 8. Tinubu ti lọ́dún bàbá ní ẹ sóní dóò wọ́n ní kò sínú constitution Nàìjíríà pé wọ́n ń sóòn, àwọn náà ni wọ́n gbé wá. Atiku yìí nígbà tí Jonathan wà ń bẹ̀, tẹ́ bá mọ̀ tí Atiku fojú Jonathan rí, I'm going to play it for you. Atiku yìí nísìnyí wá ti kó má ṣe zoni. Ó ní because tó má ṣe zoni yẹn máa favour Tinubu. Tinubu lè wọlé ẹlẹ́ẹ̀kejì because Yorùbá ò tí rí ẹlòmíì fàálẹ̀ lẹ́yìn Àkànbí ọmọ olódò dẹ, ọmọ burú ọ̀kan làábí, Àkànbí ọmọ olódò sledgehammer, bàbá mi ọmọ olódò Òkùnmọ̀ tó ń fọ́ orí anybody káàkiri, ó ti fi fọ́ orí anybody ní south west. Ó wá lọ náà tó gbé sledgehammer, ó bẹ̀rẹ̀ sí fọmọ wọn lórí pàù. Tinubu ti fọ́ wọn lẹ́pọ̀n ní north. Tinubu ti fẹ́ gbẹ̀mí wọn ní north. Wọ́n ń fò bọ́ta ní fúrúfúrúfúrúfúrúfúrú. Wọ́n ń bẹ́ bọ́ta ní. Àwọn wèrè yìí tí wọ́n ń sọ̀rọ̀ yìí pé kí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì ó máa favour ẹ̀. Now mo wọ́n lọ rí Atiku padà o. Jonathan fún 2027, good luck ebele Jonathan for 2027. Okay, a ní good luck láyé ìgbà tí ẹ ó ṣe dáadáa. Wọ́n lè lọ, wọ́n pètèpèrò, wọ́n dúró mọ́, wọ́n ṣàlè good luck Jonathan lọ. Lẹ́yìn tí wọ́n lé good luck Jonathan lọ, mo wá fẹ́ bi ẹ̀yin tèmi o, ẹ̀yin olólùfẹ́ mi. Tí good luck bá padà wá di president, ta ló máa jẹ́ fáìsì ẹ̀? Ṣé kì í ṣe ọmọ Fúlàní náà ni? Ṣé good luck lè pé jáde yìí sìn kí good luck wá mú ẹnìkan lẹ̀ Yorùbá? Ṣé àwọn náà ti máa dìbò fún good luck? Ṣé máa dìbò fún good luck? Ẹ jẹ́ ká jọ wò láti 1960 láti gba ìjọba, láti gba òmìnira tí wọ́n ń pè lómìnira. Mo fi síbì kan. Láti 1960 láti gba òmìnira tí wọ́n ń pè fún wa lómìnira. Mo kọ́ síbì kan obet. Ẹ jẹ́ kí sáré wò jáde. Ẹ mọ̀ tó mi fẹ́ ka ìkàkùkà níbi tí mo gbé sórí dé mi dẹ̀ wá rí. Mo máa try. Ó dàbí tani first prime minister. Mo fẹ́ wo èèyàn tó wà lọ́dọ̀ mi. Mo fẹ́ wo iye ẹ̀yin tẹ́ ẹ mọ̀. Tani first prime minister? The first and only prime minister. Wọ́n ní kí kìlọ̀ jókòó. Wọ́n lẹ́ pápá yẹn ti mú wọn náà tí ó. Ẹ jẹ́ àwọn olódò náà wà lórí péjì mi lẹ́nu, àwọn olódò bí ti Yorùbá wò. Ta ni first prime minister? Wàláì, a máa ṣe test fúnra wa lẹ́ni.
Tani first prime minister èèyàn kan ló sì gbà Tafawa Balewa from the north òun ló jẹ́ first prime minister ní Nàìjíríà ní 1960 to 1966 Tafawa Balewa ó dèèyàn méjì ó dèèyàn mẹ́ta àwọn fáǹsì mi mọ̀wé ọlọ́mi kan kàwé ṣùgbọ́n mo láwọn fáǹsì tí wọ́n mọ̀wé first prime minister ní Nàìjíríà was Tafawa Balewa láti 1960 to 1966 láti north then Agunyinrosi ló jẹ lẹ́yìn ẹ̀ 1966 ta ló tún kàn lẹ́yìn Agunyinrosi o kó tó wá kan Murtala Muhammed 1975 to 1976 láti north náà nìyẹn o Ọbásanjọ́ láti 1976 di 1979 Ọbásanjọ́ ṣé south lọ́básanjọ́ àbí ìlú wo lọ́básanjọ́ ti wá èmi ò mọ̀ okay àsopọ̀ Ọbásanjọ́ from the south láti 1976 to 79 Shagari from the north again láti 1979 to 1983 Buhari 1984 to 1985 north lòun náà o Babangida 1985 to 1993 yes north lòun náà then wọ́n fún Ṣónẹ́kàn bàbá wa fìdí ẹ́ ní 1993 from there ó bọ́ sọ́wọ́ Abacha 1993 to 1998 Abdulsalam Abubakar 1998 to 1999 Ọbásanjọ́ padà wá 1999 to 2007 Yar'Adua gbé ní 2007 ó lò di 2010 Goodluck Jonathan 2010 to 2015 Buhari 2015 to 2023 náà ti làwọn tá à ń kà yìí o lẹ́yìn ebele Goodluck Jonathan bàbá wa Ṣónẹ́kàn fìdí ẹ́ Ọbásanjọ́ then ní 2023 ó bọ́ sọ́wọ́ Àkànbí ọmọ olódò Sledgehammer Àkànbí ọmọ olódò Ọdẹ sóní ilẹ̀ tí ń lò lẹ́yìn Fúlàní láti north tí ń lò tó dẹ̀ ń tẹ́yìn lọ́rùn nísìn ó wá bọ́ sọ́wọ́ south west tí a bá ti gba Yorùbá nation a máa complete ọdún mẹ́jọ wa o Tinubu ní ká máa wá pè kó má disgrace àwa tá a jẹ́ Yorùbá Tinubu ní ká máa pè kó roko sílé kó fẹsẹ̀ yìn tilẹ̀ kó fẹsẹ̀ yìn tilẹ̀ lẹ́nu máa ń pè ní now ibi tó gun ti bẹ̀rẹ̀ rèé ó yá ìkọ́fẹ́ wàláì àwọn fífún yìí wọ́n bọ́ wàláì Tinubu heaven yìí na few ones that the north heaven Tinubu wàláì few ones ni Tinubu tẹ́ ẹ ṣe fún wọn ní nọ́ọ̀tì ẹ bẹ̀rù Ọlọ́run rárá Tinubu ò bẹ̀rù Ọlọ́run. We want to honor the rotation agreement by ensuring we are also happy that the majority of these governors are from the northern part of this country, which is a confirmation that we want to honor the rotation agreement by ensuring that President Bola Ahmed Tinubu complete his 2 terms before power reverts to the north in 2031. Àwọn Fúlàní ti Tinubu lélẹ̀ ní nọ́ọ̀tì àwọn ọdún pé Tinubu gbọ́dọ̀ lu ọdún mẹ́jọ tiẹ̀ pé but Atiku àwọn ọmọ wọn náà ń sọ o àwọn bàbá wọn ni wọ́n yarí Atiku bàbá Ahmed àṣetánì Sokoto gbogbo wọn ní Tinubu ní lọ́dún mẹ́jọ ó yá fire on fire. A challenge. I know a lot of people will challenge the things I'll say because I'm going to be very brutal this morning. Alhaji Atiku Abubakar should stop being hypocritical. I beg, in the name of God. Yes, my people, as the hurt, you don't happen. No, I believe that since when Peter Obi leave ADC, I believe she shout up to the comment section. Today, if they are two Southerners and Christian, they will rebuff the ticket. Awolowo and Umaid Iran. There were two Southerners and there were Christian tickets. They rebuffed the ticket. Nígbà tí àwọn Awólọ́wọ̀ jáde Christian ticket wọn ò gbà. Ṣùgbọ́n gba Muslim ticket fún Tinubu àti Shettima continue. They rebuffed the ticket till today. If they are two Southerners and Christian, they will rebuff the ticket. Awolowo was from the southwest, Umaid was from the southeast. They said, oh, he doesn't have national spread. So when I see people talking competence today, was Awolowo and Umaid not competent enough?
Why did they rebuff the ticket then? They were talking national spread. Why I say Alhaji Atiku Abubakar should stop being hypocritical. Alhaji Atiku Abubakar, with a lot of respect to him, and I love him so much, says things only when they favor him. Is this not Atiku Abubakar that went to court against Jonathan in 2011 to ensure the PDP zoning formula? And his associates, MPLF, they went to court. His associates went to court. There were many court cases ensuring that they must insist. In fact, I think in one of the rulings, the court said, they can't assume jurisdiction and give a decision, but they acknowledged the fact that PDP had the zoning arrangements. So then, when he was going to court, when he was pushing then against Jonathan, zoning was not self-defeating, Abi. When he left Olusegun Obasanjo in 2007, that Jagaban zoned, what is it called, to the north for him, and he ran in that election, correct him if I'm wrong, against Umaru Musa Aradua. Ṣé ti rí nísìn ẹ̀yin bàbá wa, ṣé ti rí Tinubu, àrà tí Tinubu ti dá, Tinubu ló sọnù ẹ̀ fún wọn o, Fátikù nígbà yẹn o. Náà ó dàsìkò Tinubu láti sọ fẹ́yìn bàbá wa ni pé kò sí ntẹ́ lè ṣe fún àwọn Fúlàní, wọn ò lè láìkì yín, wọn ò lè láìkì akọkàn bí ọmọ olódò sílẹ̀ jàmà, Fúlàní ò lè láìkì ẹ no matter what you do. Gbogbo yìí máa wá fún ẹpọn wọn pàápùn pàápùn pàápùn. Àgbọ̀bí ti fẹ́ fa, ó ti fẹ́ fa aṣọ ọrùn wọn já. Bóyá máa wá ṣe pàápín continue bá wa fún wọn ní ẹpọn. Tinubu tó help Buhari ló help Atiku Abubakar fún Sony. Ṣé pé bìkan ni mò ń sọ, Rufai on fire ló ń sọ, Rufai tí ó gbéná jẹ ni. Yorùbá, aláì Yorùbá. Yorùbá ìfẹ́ ẹ̀yin ni máa píkì nǹkan tó máa fi mọ̀ pé Yorùbá tá bá ń bára wa jà, tá bá ń bára wa fa mọ̀gán náà, tó bá ti di pé ìran mi ó fẹ́ ṣubú lé Yorùbá báyìí, aláàdé máa parí ìjà yẹn. Mi tẹ́ bá lè rí nǹkan yẹn píkì láàrin yìí o, mi ní sọ kankan o, ó sì ní mi ní sọ anything. Ẹ tó bá rí nǹkan tí mo píkì, ẹ tó bá rí píkì láàrin yìí, good luck. Zoning was not a bad deal then. When they finally got their way in 2015 with the APC, and they said, because Jonathan reneged on the term, they were going to punish him, and they zoned the ticket to the APC in 2015. Zoning was good then. When he came back in 2019 to the PDP, and after they had cried, PDP has suffered from all he did in the last election, and they zoned the ticket to PDP then in 2019, zoning was good then. But when his own ambition holds sway, and people were saying after zoning in 2019 they should zone back to the start 2023, he said no, zoning is not good then, and he scattered the zoning agreement. I ask, please prove me wrong, fact check me. I don't talk without facts. I like to talk with empirical facts. That's why they call me a man of fact. And please bring your heat on, I'm ready. We are saying these things to save this country. On the 2nd of December 2010, zoning, we have been vindicated. Atiku. Former Vice President Atiku Abubakar has described last Tuesday's judgment a great victory for honesty and integrity and rebuke against arbitrariness. He reiterated that President Jonathan's decision to contest 2011 would send wrong signal to group and organization that painstakingly developed the constitution and ground rules to set operational guidelines. This was why they were fighting in favor of zoning. A power should have come to the north for them to finish the term. So in other instances, when President Tinubu now gave him Jonathan o Sony favor wọn ní north, ṣùgbọ́n ní sin ló ti dọ̀rọ̀ Tinubu, wọ́n ní no more Sony. The right to run his own part that time. There was no big deal about it then, right? No, why are we talking like this? Why are we always talking like this? You know, despite fighting Jonathan, he still went ahead and vied in the primaries against Jonathan before he was beaten and Jonathan emerged in 2011. Zoning was good when Atiku is fighting, when Atiku is on the ballot, when he wants to get it. Zoning is when zoning doesn't favor him, zoning is bad. Yeah. When zoning favors him, zoning is good. When it doesn't favor him, zoning is bad. The next argument that they keep making, they say from 2019 to this time.
kí mo bá sọ English lọ bá ti ju Yorùbá kan sí láàrin báyìí ẹ mọ̀ pé ogun ti dé wàhálà ó ti di wọ́wọ́wọ́ Rufai ó ní ṣé ẹ fẹ́ pa wá ni ó yẹ ẹ pa wá náà ẹ pa Yorùbá náà káwa máa wò yín ó yẹ ẹ pa wá náà ẹ fẹ́ pa wá ó yẹ ẹ pa wá ká máa wò yín eléri ibu Atiku mú bọ̀ bàbá ẹ. Power has gone more to the north. Yes, I accept the argument. Let me give you a counter argument. From 1960 to this time, fact check me, the north has ruled between 45 to 47 years. The south have ruled barely about 18 to 20 years. North ruled for 45 years. South, both south to àwọn Jonathan, àtàwa, àti gbogbo wa, I ruled for 18 years. North ruled for 45 to 47 years. Atiku ẹ̀dẹ̀bẹ̀rù Ọlọ́run. Bọ̀dá Atiku ẹjọ́ ẹ̀dẹ̀bẹ̀rù Ọlọ́run. Ẹ bá wa bí bọ̀dá Atiku ẹjọ́ má bínú ẹ̀bẹ̀rù Ọlọ́run. Ẹ̀bẹ̀rù ó jẹ́ kínkínní báyìí ìbẹ̀rù Ọlọ́run kínkínní báyìí ẹ̀kàn try nínú church mind yín àbí mọ́ṣáláṣí mind yín àbí Boko Haram mind Boko Haram báwo bóyá Boko Haram mind wà o ẹ̀kàn lo mind yín kínkínní báyìí ẹ̀yin náà tì ẹ̀yin Fúlàní kẹ́tẹ́ ẹ̀bẹ̀rù Ọlọ́run díẹ̀ 45 years 1960 la gba independent 1960 ẹ bá mi ṣe sí 2006 ọdún mélòó ní independent Nàìjíríà ẹ̀yin nìkan lò 45 to 47 years 4 plus 4 tún sọ ọmọ Yorùbá mo lẹ́ẹ̀kì Yorùbá bá fẹ́ di wèrè báyìí wàláì a máa pawọ́ pọ̀ ni a lè máa bára wa jà wọn tó bá ti fẹ́ di gòmé I love Yorùbá for if you love Yorùbá for that let me know I love Yorùbá for that bá ti fẹ́ di wèrè a máa padà pawọ́ pọ̀ ni sọ̀rọ̀. When zoning favours him, zoning is good. When it doesn't favour him, zoning is bad. Yes. The next argument that they keep making, they say from 2019 to this time, power has gone more to the north. Yes, I accept the argument. Let me give you a counter argument. From 1960 to this time, fact check me, the north has ruled between 45 to 47 years. The south have ruled barely about 18 to 20 years. So should we ask that we want those 20 years back? That's the second argument. Ẹ mọ̀ nǹkan ẹ jẹ́ ká bẹ̀ kan ṣe báyìí tábà ti jẹ́ kí Nàìjíríà pé táwọn ti lo 45 years táwọn dẹ̀ ti lo 18 years ẹ bá wá 45 47 years ni wọ́n lò ẹ bá wá yọ 45 àbí 47 kúrò nínú ẹ bá wá yọ 18 kúrò nínú 47 years ọdún mélòó ló kù ẹ jọ ní bá lọ sí school o ẹ bá wá yọ 18 kúrò ní 47 ẹ jẹ́ ká lò yìí tó kù how many years ló kù ẹ jẹ́ ká lò yìí tó kù kí ni wọ́n ti lọ sinmi ká ló bí 30 years sí Tinubu ọkọ ìyá wọn ó fún ẹpọn wọn pa wàhálà àkàrà wo ń pa ló kájú ẹ̀kọ́ gírì ká fi yangan ṣán yangan ló máa ń dá yangan lára àkànbí ọmọ burú ọ̀kan làábí Tinubu ọmọlẹ́dẹ̀ sílẹ̀ ìjàmà continue Yorùbá nation is the solution bóyá ìmọ̀ padà jẹ́ nìyẹn bàbá mi ìsìnà kàfitọ́wọ́bọ̀wé wípé àwa Yorùbá o a máa lò fún 30 years how many years bá mi yọ 18 kúrò ní 47 how many years ló kù 29 years pé àwa Yorùbá máa lò fún 29 years lẹ́yìn tí Tinubu bá lọ́dún mẹ́rin yìí pé ni o àwọn àìsàn wa bẹ̀rẹ̀ bisimilayi alhamdulilayi Allahu akbar àmọ́ wa lò 29 years bá fẹ́ kí Nàìjíríà wà kí Nàìjíríà sì dúró ẹ fún wa ní another 29 years ká lò tí wọ́n wá lè gbà ẹ̀jẹ̀ àpín ẹjọ́ ṣé mo wíire àbí mi ò wíire tẹ́bá ní kí Nàìjíríà máa pín mo bínú ṣùgbọ́n ẹ fún wa ní 29 years plus 4 years Tinubu tẹ́bá lò 29 years yẹn tó yẹ pé Yorùbá lónìí Yorùbá tó bá dẹ̀ débẹ̀ tó bá ṣe dáadáa fún wa máa lẹ̀ yín lóko pa ni àwọn ọmọ máa control yín tẹ́bá ti wá ṣé náà ti máa gbà ṣá náà ti máa gbà 29 years wọn á ti Ọlọ́run ọmọ máa para wọn lẹ́yìn kọ̀ọ̀kan ni tẹ́bá ti gbà kó ní ká kó máa lọ́nà rẹ̀ mo wíire àbí mi ò wíire. Please, people should stop saying this. You have your own ambition, and please, with due respect, since this Obi man has left, he has not abused, he has not attacked you. You people should let everything be. Go to the field and prove to Nigerians what you can do. All this attack and this talk about zoning. That's why I just have to put pay to it. That is the only thing I'm going to say here today. Let it be on record.
ṣó tí mo ṣe mo fẹ́ ká fàájà ni o ìyàwó Adébọ́lá ṣe wà ń bẹ̀ yẹn ẹni mo ti bá ti pè wọlé bá mi fẹ́ ká a máa fàájà a máa já yín pùyànpùn mo fẹ́ ká a fẹ́ fàájà ni. Atiku ọmọ tó sọ̀rọ̀ yẹn wàláì ní ìgbọ́n kankan tó sọ bàbá Tinubu kọ́ nìkan ni mo gbọ́ ọmọ tó kà ní ìgbọ́ wàláì mi ò gbọ́ mi ò mọ tó sọ. Ok, ṣebí bàbá wa ṣe 8 years kò sí anybody tó pariwo bàbá tí even though I'm not a politician bàbá Tinubu ló máa ṣe àgótú máa ṣe another 8 years kò wá tán kọ́ lọ kú. tí náà ti bá Tinubu Buhari ṣe 8 years náà. wàláì tí àwọn náà ti bá gba yín mú. Pariwo kò sí ẹ̀kọ́ kan nu wọn tó pariwo bí wọ́n ṣe ń pa ọmọ Yorùbá inú wọn ń dùn wọ́n ṣe ń rape àwọn ọmọ ọlọ́mọ ẹ̀mẹ́bìnrin àti wọ́n ṣe ń bá bí àwọn tipátipá bá àwọn ọlọ́mọ àwọn ìyá wa sùn inú wọn ń dùn. Bàbá Tinubu bí ìṣe politician wọ́n máa ṣe tiẹ̀. Ogun ti dé ó ti di wèrè Wọ́n ti báyìí. sọ pé nọ́ọ̀tì ló ti máa bẹ̀rẹ̀ nọ́ọ̀tì dẹ̀. ó ti bẹ̀rẹ̀ àwọn ara wọn ti bára wọn jà o ní nọ́ọ̀tì báyìí nọ́ọ̀tì ń gbóná báyìí ni. Bàbá Tinubu Yorùbá nation làwọn ṣe Yorùbá nation ní kẹ́ fún wa ẹ máa bọ̀ lé. Máa bọ̀ lé tí wọ́n. Tinubu yóò fẹ́ràn yín. máa bọ̀ ní mẹ́rin kan pẹ́ fún wa àkànjú. Ok nínú pọ̀ wọ́n láìkì Rufai àǹtí bàbá yẹn ń sọ tọrọ. For that Rufai ò ṣe ni. Bá ṣe wáyé táwa Yorùbá àǹdí Júdà ok ṣùgbọ́n lẹ́sán sìn ìgbà tẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́ni àbàbà báwo bàbá fáǹsì. Bàbá báwo. Bàbá wọn lè pa ọ̀dọ̀ wá sórí ṣọ́ọ̀ lẹ́nu ìsìn. The thing is though, kí ló mú. Yorùbá ò kì í di jíjà. Kí ló ní kí wọ́n tán pariwo sí tí bàbá tán pariwo pé bàbá Tinubu ò lè ṣe 8 years. Kí ló kọ́ Atiku? Bàbá tó yẹ kó ti lọ kó dànù Ọlọ́run dárí jì mí. Tó ti yẹ kó lọ jókòó. Gbogbo ayé ẹ̀ ló fi ń rọ́nu ló fẹ́ fi jẹ president. Tó bá ti lè mẹ́ẹ̀kẹ́ tó bá ti lè débẹ̀. Retire. Ẹ jẹ́ ká àwọn youth ṣe náà. Àwọn youth wà nípa lè ṣe politics náà. Okay, Gowon I think Gowon lórí láti 1966 sí. Jonathan náà jáde òun náà tún lóhun tún bọ̀ 2027 kí ló dé recycle ni. Olórí ibú ni gbogbo wọn. Olórí ibú. Ẹ jẹ́ kí yóò tún ṣe. Ẹ̀ẹ́dẹ̀dẹ̀ gbàdé ẹjẹ́ adádúró Yorùbá nation la fẹ́ kó sì dànù gbogbo yín. Àkànbí má jẹ́ kó pa ẹ́ máa bọ̀ ọ́ lé. Àkànbí má jẹ́ kó pa ẹ́. Ó bá mi sọ fún Tinubu. Wọ́n kọ́ bá yín ṣe bíi pé kí wọ́n fẹ́ràn yín bàbá Tinubu ẹ máa bọ́ ní Yorùbá nation ló ṣì máa ṣe. Àwọn kú kan tó kọ́ síbẹ̀ wọ́n ló rúgbó bọ̀ àǹtí ó ti rúgbó. Wàhálà orúkọ bọ̀. Mo fẹ́ kó gbogbo dé. Ṣẹ́rí TikTok mi lè máa gbé yín wọlé o 3,000 ló wà ń bẹ̀ ní. Àwọn tó mo gbọ́ lé ti drop so mi ráyè gbogbo yẹn. Ẹ má bínú tó gbọ́dọ̀ bá ti wọlé máa bá wa para tap. Ẹ dáwà lórí YouTube mi ṣọ́ọ̀pù ojú tì yín. We have 300 people watching. Èèyàn 74 péré ló tẹ thumb up. Èèyàn 74 ló like show yìí. Èèyàn 300 ló ń wò wá mo ti ní mi ní máa ṣe mọ́ àwọn èèyàn máa sọ pé ìwà wù máa sọ pé kàn máa bẹ̀ máa sọ pé kàn máa láìkí ṣe kó lè bá rìn fún extra money ó kàn máa fi rìn náà ni àwọn èèyàn lè máa fi gbà ọ̀rọ̀ tó ọmọbìnrin ṣe ẹ̀ gbádùn wà láì tẹ́ bá tẹ́tọ́ pọ̀ báyìí bàbá olóyìnbó yẹn máa tún gbé wá fún yín 1 minute bá fi tẹ́tọ́ pọ̀ kébì náà fi sinmi bá mi fi òyìnbó fọ́ orí wọn mo ní nǹkan tí mo fẹ́ ṣe ṣùgbọ́n tó pé ẹ̀ tẹ́tọ́ pọ̀ ẹ̀ tó bá mi fi òyìnbó bu yín ni máa gbé wá bá mi bú wọn. You are and 2 days you never see me. Today you see me. Never see me. Today you see me. You not like my. Firstly, my name is Comrade Sanusi Saadu. My name is Yoruba. The saying the speaker in the APC National and the Republic of Nigeria. My name is Comrade Sanusi Saadu Bongodu. I'm living in Bongodu local government. My name is Yoruba Wuyi. I am a Yoruba local government. Èmi kò máa fòyìnbó fọ́ orí yín. Tẹ́bà ti bá mi láìkí sọ mi. Èmi kò máa fòyìnbó fọ́ orí yín ni. Lórí ta. Èmi kò máa sọ òyìnbó sí yín. Ẹ̀rù bí àmọ̀ ìṣàwàdà ni. My name is Bungudu. Èmi kò máa sọ òyìnbó. My name is Bungudu Yoruba Bungudu. Ẹ ṣì jẹ́ ìyá mi tó yin adé o wọn láwọn ti tẹ̀tọ̀ àwọn ti láìkì ṣó mi tí bá mi bú wọn fún mi. The saying the speaker in the APC National and the Republic of Nigeria. My name is Comrade Sanusi Saadu Bongodu. I'm living in Bongodu local government.
I born in Bungudu local government by Masallaci Lalle Bungudu area. I send you the message from Bola Ahmed Tinubu because of the governor of Zamfara state, the Tedoda alone. The Tinubu, my President Muhammad Bola Ahmed Tinubu, they may give you the message. The first, I paid with those of humanity. Those of humanity of you, you know, like my show, in the Yoruba Wuyi, in the Bungudu, Bungudu. Continue. And the great respect to you. Because you guys, you don't respect me, the wala I Bungudu, Timon she Bungudu me. Baby buon for me. Mr. President of the Federal Republic of Nigeria, on behalf of me, on myself, and the assistant member of APC Zamfara State chapter, want to give some good work of. Good work. It's mo nse. Ede gbungudu mi. Wala ikani. Eba mi like show you. Mr. Yoruba kí lórúkọ tí yín bá gbóhùn sókè. Yoruba kí lórúkọ yín, Yoruba ẹ jẹ́ má ṣe gbóhùn sókè. Èmi kò máa gbungudu yín. If you gbungudu me, I gbungudu you. Ọ̀tẹ̀, máa gbungudu yín bá mi like show mi. Ẹ kálẹ́, a máa gbungudu dára wa lórí show yìí. Ẹ kálẹ́ jà Mr. Jimo ẹ ṣe tẹ́ bá mi thumb up. Mi ò kò sí ọ̀dọ́ tó kàn mí. Ẹ bá mi like show mi máa gbungudu everybody lórí show yìí. Everybody máa gbungudu yín. Mo ti like ẹ mọ́ mi. Ó yá ẹ bá wa dá ṣètò. Ọlọ́run gbọ́. Wọ́n ní Tinubu ò lè lọ sẹ́lẹ̀ kejì kó máa pín Nàìjíríà nípa àwọn òní gbà. Ẹ yẹ kó di wèrè ẹ bẹ̀rẹ̀ sí ní jà. Wàhálà yẹn wò fẹ́ kẹ́ bá mi fa wàhálà pẹ̀lú ara yín. À ń gbọ́ yín. Màmí, tó bá rí bí àdúrà ti wà nìyẹn. Káàgbó orílẹ̀-èdè Yorùbá gẹ́gẹ́ ni kókó ti wà. Làwọn bá kiri. Ọlọ́run dẹ̀ fún wa sí àmọ̀ pé agbára Elédùmarè yóò sì wá sí musẹ̀. Yóò wá sí musẹ̀. Orí ẹ mọ̀ pé àwa náà tẹ́ rí òun, àwa náà lé tó kékeré táwọn ìpínlẹ̀ wọn tá à ń sìn. Adé ń sin lórí bí ilẹ̀ Yorùbá ó sì gbòmìnira. Bá ṣe bọ́ lóko ẹrú Fúlàní ẹni àgbélọ́wọ́ sí mùsùlùmí pé lágbára Elédùmarè á wá sí musẹ̀. Àwa sí musẹ̀. Àmì mi lọ́rọ̀ tí wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ. Ọ̀dà ẹ ṣe gan Richard ẹgbọ́n sókè. Richard ẹgbọ́n sókè. Ìmọ́lẹ̀ àṣẹ Richard ṣe wà ń bẹ ẹgbọ́n sókè. Ó yá kó yá kú. Ẹni wọ́n fẹ́ pè wọlé mo ẹ yẹ kí n tan fóònù. Tí o bá yé yín ẹ lọ sórí YouTube kẹ lọ wò lórí YouTube Yorùbá Wuyì. Bẹ́ẹ̀ni àjẹ́ rí nǹkan tẹ́ máa lè rí pé Yorùbá Ọlọ́run ti kó ayọ̀ gbogbo kó materialize ní Ọlọ́run adé kó materialize nígbà tó máa ṣẹlẹ̀ tó máa fi wá sí ìmúṣẹ lójú ẹ̀mí wa Ọlọ́run ajé kó ṣẹlẹ̀. Lágbára Ọlọ́run. Tó ẹ̀jẹ̀ àgbàdo ìpín àwọn alálẹ̀ tó ń ṣiṣẹ́ lọ báyìí ká lọ kó fún bàbá Tinubu. Kí bàbá ìwà dúdú ní finally káwá dé gbogbo rẹ̀ káwá dé ládé. Because ibẹ̀ gbọ́ngàn ni target every one of us. Understand? Ibẹ̀ gbọ́ngàn là ń wò. Because wọ́n ní ibi tí yàrá lọ ló máa ń wò. Ibẹ̀ làwa ń wò tá a wò all 247. So gbogbo ọ̀tọ́lọ́dẹ máa lò náà Ọlọ́run náà kún wọn lọ́wọ́. Ọgbọ́n tá a lò, agbára tá a lò, ìmọ̀ tá a lò Ọlọ́run á fi fún wọn lágbára Ọlọ́run á dẹ̀ ṣe é ṣe. Á dẹ̀ ṣubú ẹ̀nu àtọmọtọmọ àtàyà àtọkọtọkọ. Lágbára Ọlọ́run lè gbàgbọ́. Ẹ ṣé gan. Ẹ ṣé gan sà, ẹ ṣé gan mo dúpẹ́ sà. Ẹ jọ mo ti tan fóònù ṣe wá fẹ́ pè wọlé mo ti tan fóònù nísìn. Ẹ jẹ́ ká ka iye àwọn tí wọ́n ti jẹ kínní ní Nàìjíríà látòrí the first and the only prime minister of Nigeria Tafawa Balewa láti 1960 ó lò di 1966 wọn ò yẹ lọ́wọ́ wò ó lẹ́yìn yẹn Agúnjìnrosì bí Àgúnjà bí Àgúnyìnrosì bọ́ síbẹ̀ lẹ́yìn ẹ̀dọ́kan Gowon lòun náà lò láti nọ́ọ̀tì
ẹ̀yìn ẹlẹ́kọ̀ọ́ Murtala Muhammed láti nọ́ọ̀tì 1975 to 1976 kó tó wá Olúṣẹ́gun Ọbásanjọ́ 76 to 79 ó kan Ṣàgàrí láti nọ́ọ̀tì again ṣé ẹ̀ ń dé Ṣàgàrí lò láti 1979 ó lò di 1983 ó gbé fún Buhari láti 1984 kọ́ ni Buhari ti lò òun lò di 1985 Babangida tẹ́wọ́ gbà ṣáyé yín la wá ní 85 to 1993 ẹ̀ráyé wa ọmọ àgbòǹgbùdù ayé ni wọ́n bàbá wa Ṣónẹ́kàn wọ́n ṣò ní fìdíhẹ́ wọ́n fún ní 1993 oṣù mẹ́fà wọ́n yẹ sí àǹdí kí ni wọ́n máa pè interim government náà pé nígbà yẹn wọ́n ti gbé fábàṣà láti 1993 wọ́n tún lò di 1998 ó dẹ̀ pé ayé yín la wá Abdulsalamu Abubakar ẹ má bínú pé padà mo ń ka kinní lọ́wọ́ ẹjọ́ tó lọ lọ́wọ́ ìyẹn náà tún gbà á bàbá onírùngbọ̀n funfun òun náà lò láti 1998 ó lò di 1999 Ọbásanjọ́ tún bọ́ síbẹ̀ padà láti 1999 di 2007 ó kan yá àdúrà fún nọ́ọ̀tì náà ní o òun náà tún lọ láti 2007 di 2010 aláwọn pípọ̀ ti pa wọ́n ti rún wa mo ń pè ń padà nọ́mbà yín ò lọ wọ́n gbé fún Jonathan òun ló di 2015 láti 2010 2015 Buhari tún gbà láti north wọ́n máa gbùngbùdù ayé yín èyí ń gbùngbùdù wa èyí bá wa dá sétò bẹ́ẹ̀ ṣe ń gbùngbùdù wa padà gbùngbùdù ayé gbogbo yín ni yèyé yẹn ṣe wà ń bẹ̀ yèyé olúwa tó mi ẹ bá wa dá sétò mà ẹ kúrò dé àsìkò yìí ẹ pẹ̀lẹ́ mà ẹ ṣeun ṣe rí ẹkú ètò ṣe rí nǹkan tí mo kàn fẹ́ sọ pọ́ǹtì kan ló ń fẹ́ sọ nílẹ̀ ní wípé ṣe rí àwọn ìlú wa àwọn tó pe àwọn Hausa yìí níjọ́ tí mo ti bẹ̀rù wọn ìgbà yẹn mo ṣì wá Nàìjíríà Alábà ní Èkó ẹnìkan ó ń pè wọ́n ní ràgó wọ́n wá ní àwa Yorùbá mi ìfẹ́ sóyìnbó wọ́n ṣe sọ wọ́n ní àwa Yorùbá ní ewé táwọn ń jẹ ìjọ yẹn ni mo ti mọ̀ wípé ààtò nǹkan kan ní ojú àwọn Haúsá ṣé tí ọ̀rọ̀ mi ò bá ní gbòdìdé tí ọmọ kékeré ló lè jà fún wa bàbá ò ní agbára tó lè fi jà ọmọ kékeré tá a bá lè rí àwọn ọmọ kékeré kan tó lè dìde ká gbárùkù tì wọ́n tí ò bá ṣeé ṣe kán kúkú jẹ́ ká pín kí Yorùbá dúró tí ò bá ti sí youth tó fẹ́ lọ sí ọ̀hún yẹn tó fẹ́ rọ́pò bàbá ti dàgbà kó lè fèsì àwọn pípò yẹn bàbá gan bẹ̀rù àti kú ó tọ̀rọ̀ bí ìsọkúsọ ló ṣe máa ń rí. kò lè ṣe lórí péjì ẹ free sí opinion ti yín so go ahead ma. so tí ò bá ti lè sí ọmọ kékeré tó lè fèsì àwọn pípò yẹn tó lè tákù wọn gidi kán jẹ́ ká pín. Pọ́ìntì tèmi nìyẹn mà ẹ kú ètò. ẹ ṣeun gan ẹ̀yin èèyàn mi ṣe support mo ti yàwó àìsàn àdẹ tí rí ọmọ kékeré kankan tó fẹ́ bá wa jáde everybody ń bẹ̀rù ọmọ àbá àwọn báyìí ti ya wèrè Ọlámídé bá wa gbóhùn sókè àwọn báyìí ti ya wèrè everybody ń bẹ̀rù wọn Ọlámídé ṣe wà ń bẹ̀ Mr. Rasheed ẹ gbóhùn sókè Ọlámídé máa drop yín o àkífẹ́yàn láyè lórí péjì wa bẹ́ẹ̀ yẹn o Mr. Rasheed ṣe wà ń bẹ̀ gbẹ̀yìn tẹ wà ń bẹ̀ tẹ́ sọ̀rọ̀ mo máa drop yín o ẹ kí n pàtó wà lórí fóònù. Okay sir, yes sir. Hello, ẹ kálẹ́. Kí ló dé tẹ̀lé sọ̀rọ̀ tẹ́lẹ̀? Ẹ kálẹ́. Màá sọ̀rọ̀ ẹ̀ra ẹ kú ètò. Ẹ káàbọ̀ sọ. Tẹ̀rí àdúrà lórí tèmi ni pé Ọlọ́run ní kúrò ẹ̀mí Tinubu fún wa, Ọlọ́run sì ní pa fún wa. Because Tinubu kan ló máa ṣe ẹ má wọrí. Èmi mo fọlọ́run fi lọ́kàn balẹ̀ pé Tinubu gangan náà ló máa ṣe. Ẹ má wòran géèmù ni. So ti ẹ má wọrí Ọlọ́run nípa Tinubu wa, Ọlọ́run lọ rẹ̀ mi bàbá náà. Kí ni Tinubu máa ṣe fún wa là ń béèrè lọ́wọ́ yín? So ti ẹja fọkànbalẹ̀. Kí ni Tinubu ká lọ fọkànbalẹ̀ wo oṣù wo lẹ́sọ̀ fún wa? Kí ni Tinubu máa ṣe? Kí ni Tinubu máa ṣe? Kí ló ti ṣe? Tinubu máa ṣe 2027 ẹ̀mí àwọn Yorùbá tó ń pa ń kọ́. Bàbá ẹ má wòran kọ ẹ má kánjú
tọ́jú àrùn òyò aláàfin òlọ́bì kan ẹ máa wòran ẹ rí ojú òkú ayé ó ṣe. Ṣé Yorùbá ni yín sà? Olódòdó àbá. Ṣé Yorùbá ni yín à ń béèrè lọ́wọ́ yín? Ṣé láti ìjọ yìí tó yẹ kó ti ṣe ṣó ṣe? Ọlámídé Afúnjà ọmọ ìlú wo ni nílẹ̀ Yorùbá? Ẹni. Ọmọ ìlú wo ni nílẹ̀ Yorùbá? Ọmọ Ìlọrin ni mí. Ọmọ Ìlọrin, ọmọ bíbí inú Ìlọrin ni mí. Ọmọ Lébo náà. Agbolébo ni yín ní Ìlọrin. Èmi ṣe Fúlàní o, ọmọ bíbí inú Ìlọrin ni mí. Àwọn èèyàn mọ̀ mí. So in a nutshell. Agbolé ti wá popular kan. Ẹni sùúrù sà. Bí mo ti dá orúkọ mi yìí nìsín, àti ń wò. Àníkẹ́ ní sùúrù sọmọ Kwara nìyí, wọ́n lè fi ẹ̀pẹ́ ìbòdì tó ń Kwara. Àbí Tinubu lè rí nǹkan ṣe sí. Àbí wọ́n ti fẹ́ pẹ́ ìbòdì tó ń Kwara, Tinubu rí nǹkan ṣe sí, Tinubu ló máa ṣe ká lọ fọkàn balẹ̀. Ẹ bá wa gbọ́n sókè jàre. Hello. À ń gbọ́ yín lórí fóònù ẹ̀gbọ́n sókè, Mr. Fúnjà àbí kí ló kọ́ yẹn gbọ́. Ṣé gbọ́n báyìí? À ń gbọ́ yín. Ẹ kú ètò mà. Kí ló dé ṣe fẹ́ kó mu ja ilẹ̀ Yorùbá ni àbí kí ló ṣẹlẹ̀ lálẹ́ báyìí sí torí ọlọ́? Àwọn bọ́ọ̀tù òru lẹ́ra gbọ́ àwọn bọ́ọ̀tù òru ló wá bá wa ká ọmọlé kí ló ṣẹlẹ̀ gan nísìnyí torí ọlọ́ yẹn. Àwọn tí wọ́n sì fún aláàbùkù àbùkù. Gùdàjí Kàzọ́rí ẹlẹ́ẹ̀kejì nìyí. Ókè ẹ̀yin gbọ́ ẹjọ́ Ọlọ́run ṣe tẹ pé wọlé bàbá wa ẹ̀yin gbá Hausa ẹ bá wa sọ kí ló ń tó sọ kí ni túmọ̀ bàbá yìí sọ ṣé kí n pílẹ̀ fún yín. Ẹ pílẹ̀ fún mi. Ẹjọ́ mo ti ní my Hausa fan is here o Yorùbá ni wọ́n bẹ̀ tí wọ́n gbá Hausa gan so wọ́n máa gbọ́ English tó sọ. The first three, I get all of people for the looking for me to hear what I'm saying. 2 days are hiding. You are not. You are 2 days. You never see me. Today you see me. The firstly, my name is Comrade Sanusi Saadu. The speaker in the APC National and the Republic of Nigeria. My name is Comrade Sanusi Saadu Bungudu. I'm living in Bungudu local government. I born in Bungudu local government by Masallaci Lalle Bungudu area. I send you the message from Bola Ahmed Tinubu because ẹjọ́ kí ni tó kọ́kọ́ sọ láàrin ìgbẹ̀ka tó kílè tó kù ọgbọ́dọ̀ ó ní I send the message Bola Ahmed Tinubu kí ni tó kọ́kọ́ sọ láàrin 1 minute yẹn. Ẹn tó kọ́kọ́ sọ ní pé ní òun fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí bàbá Tinubu nípa ipò tí òun náà wá pé ní ọmọ Zamfara state lóhun Namaeche Zamfara state so ó wá make láti júwe ààrẹ ní àdúgbò ẹ̀ tó ń sọ pé mọ́sálásí lẹ́lẹ̀ mọ́sálásí onílàálì ní àdúgbò gangan ní Zamfara down local government Mungudu local government rẹ̀ ní Mungudu local government àná mọ́sálásí lẹ́lẹ̀ ibẹ̀ ni. So n tó bá fi ránṣẹ́ sí bàbá Tinubu yẹn ẹ bá wa dé sí ẹ bá wa gbọ́ àmọ́ bí oníkọ́nà fọ́ bàbá Tinubu lórí mi àgbọ́ olómìnira pẹ̀pẹ̀ wọlé. The Dauda, because of the governor of Zamfara state, the Dauda alone, the Tinubu, my President Muhammad Bola Ahmed Tinubu, they may give you the message. The first, I paid with those of humanity and the great respect to you, Mr. President of the Federal Republic of Nigeria. Kí ló ní Federal Republic of Nigeria ṣe? Hello, Baba Gbungudu. Baba Gbungudu. Network Baba Gbungudu ti lọ o.
Kò ní dá fún network yín tó lọ yẹ kí n tún yín pè. Ó ní àgbọ́dá kínní kan Federal Government of Nigeria States. Network ọba yóò dẹ̀ sí wàhálà wà lè gbà. Àwọn tó ń rúlu wá Nàìjíríà nìyẹn o ló sọ̀rọ̀ tí gbogbo wa ò gbọ́ yìí o. Ọba gbùngbùdù sí káàdì bá tán lọ́ra káàdì mi o. Ó dẹ̀ pé káàdì ọba yìí ti tán. Tẹ́ bá ń gbọ́ mi lórí tẹlifíṣàn ẹ ra káàdì mi màá send 5,000 naira sí yín kẹ́ send account number yín sí mi. Màá fún yín 5,000 owó káàdì mi ẹ máa bá wa fi translate ìwọ tó sọ because at the end of the scene inú padà bí tó padà sọ Haúsá ẹjọ́ tẹ́ bá ń gbọ́ mi màá send káàdì 5,000 naira sí láàárọ̀ ọ̀la ẹ tẹ́ bá mi ra káàdì nísìn kẹ́ fi pè wá ẹ ṣe gan. Angana sa gbùngbùdù gbogbo ìfáǹsì mi tẹ́ wà lórí péjì yìí tí ẹ bá mi like show mi máa gbùngbùdù yín gbogbo yín wọ́n gbùngbùdù yín bá gbóhùn sókè bàbá anybody bàbá mi fẹ́ gbùngbùdù anybody lálẹ́ mi ò gbọ́ ẹni tí orí mi ò gbóná. ẹ kú iṣẹ́ ìlú náà gbé yín lágbára Ọlọ́run. Bàbá gbùngbùdù àti ẹ. ọ̀rọ̀ gbùngbùlù yìí lè mi fẹ́ sọ sí. Ẹ sọ pé àwọn nọ́ọ̀tì àti Tinubu ni ẹ sọ̀rọ̀ sí ẹ fi gbùngbùdù rẹ̀ sílẹ̀. Ẹ máa gbọ́dọ̀ mo fẹ́ pe Jígene tó sọ pé Sunday Igboho ògbóyìnbó ṣé àwọn ilé ìgbóyìnbó ni. Yorùbá. ọ̀rọ̀ tó ń sọ tá a gbọ́ yìí. Bárìkì Túwó ó ṣe gómìnà ní Kano State kò mọ anything. Ó dẹ̀ lu ọdún mẹ́jọ ó pé ń bẹ́ẹ̀. Ẹni tó dẹ̀ tó sọ pé tí Tinubu bá wọlé pé Nàìjíríà máa bẹ àwọn lálẹ́ ẹ jẹ́ kí n pè padà sá bàbá mi ẹ jẹ́ kí n pè padà máa yẹn dọ̀pọ̀ tìrà bóyá wọn ti pọ́sibí sí nẹ́tíwọ̀kì wa kọ́ máa tó wọlé wọ́n bá wa tú gbùngbùdù yìí ẹ ṣeun sàn. Bàbá mi máa pè yín padà o ẹ bá mi láìkì iṣó ìkẹrẹ́ bá lọ gbùngbùdù gbogbo yín o àwọn tó ń kọ̀ǹtúrò wa Nàìjíríà ó yá bàbá wa. Because of the governor of Zamfara state, the Tedoda alone. The Tinubu, my President Muhammad Bola Ahmed Tinubu, they may give you the message. The first, I paid with those of humanity and the great respect to you, Mr. President of the Federal Republic of Nigeria. On skip lọ́dọ̀ yín. Hello, network. So ẹ̀gbọ́n nǹkan tó ń sọ nísìnyí. Nǹkan tí mo kàn gbọ́ ni pé ó mention governor Dr. Lawan Dare governor Zamfara ni so wọ́n tẹ̀ láti sọ pé òun mọ̀ pé Tinubu ní humanity. Okay. Ó dẹ̀ mọ̀ pé òun máa ń gbọ́ many people ipò máa ń gbọ́ ọmọ tètè gbọ́ kò kí àwọn èèyàn kí ni wọ́n máa sọ kò kí ní English kò kí mi pé èèyàn tètè máa ń gbọ́ ọ̀rọ̀ àwọn èèyàn igbe àwọn mẹ̀kúnnù èkó kò kéèké ní láwùjọ. ṣé mo tó ya. kò kéèké láwùjọ kò ẹ ṣàbẹ̀sọ tó padà sọ kí ni. On behalf of me, on myself, and the assistant member of APC Zamfara State chapter want to give some good work of. Bàbá wa tàbá ti mute la máa pè é. Kí ló sọ níbẹ̀ on behalf of me myself? On behalf of me in Zamfara State as APC member. Advance, Mr. President, the definition of the governor Dauda to APC in a major setback to your party, and we respect this move to join APC because we move your party for what Mr. President the two is one of you accepted. You don't accept me.
accepted ó ní kí wọ́n gbòó sí wọlé. Kí wọ́n gbòó wọlé síbò. Kí wọ́n gbòó wọlé kí wọ́n fò nípò tó ń wá. Accepted. Ipò kí ló fẹ́? Kò tí mention ipò tó ń fẹ́. Gọ́vnà Sàfàrà fẹ́, tí wọ́n di gọ́vnà Sàfàrà ni. Ó ṣàṣọ pé ní ọ̀dà kan definition bẹ́ẹ̀ definition kí ni definition wa débi? Ẹ ti kọ́ ọ̀gá mẹ́rò lálẹ́ definition. Kò tí mention tó ń fẹ́. Ẹni sùn ó padà sáwúsá náà, ẹni sùn kàpẹ́. This depiction to APC. Surely you will lose your supporters and voting. Mr. President, your people don't support this move. They never respect this depiction. Our else you lose them. Ẹ má jà lùsì kí ló sọ. Wàhálà dé àdìgbò lórí. Ó kàn skip mi. Ó ní health ó tún dá kọ health. Wàhálà wa o. Ẹ̀sì níbo ṣé àwọn àtàwọn ẹ̀sì ẹja ni. Inú ọmọ fún o. Ó tún lè sọ ẹ̀sì Tinubu. Ó bẹ̀rẹ̀ sàn jápọ̀ mọ́ra wọn. Ìdúró kì í yàn tiẹ̀ lọ sí. Àwọn tiẹ̀ wá sí wọn manage wọn, á mọ̀ pé yẹ̀sìn tí wọ́n mì ní nípa eléyìí tiẹ̀ wá wọ̀ sí lálẹ́ yìí. Ẹ kú àlejò. So ẹ̀yin náà tún wá gbọ́, ẹ̀yẹ kan lọ sí ìdàwó padà sáwúsá àdì ẹ̀ǹdì. So ẹ̀yin tẹ́jẹ́ fámìlì wọn tó bá pẹ́ ẹ̀pàdé ẹ̀yin tó bá di gọ́vnà lu yín nísìn tó bá ń sọ̀rọ̀ ṣé ẹ̀yin bá pẹ́ ẹ̀gbọ́n dáadáa náà lédè. Èmi ń ṣe fámìlì wọn tó rẹ́ mi kọlà. Mo mọ̀ pé ẹ̀kọ́ àkọ́mọ Yorùbá ní ṣùgbọ́n bẹ̀dẹ̀ ń gbé tó bá gbá àdírẹ́sì yín nílùú yín tó bí tẹ́ ń gbé tó bá sọ pé àfa ọ̀chá ẹ̀gbẹ̀gbẹ̀ ìṣẹ́ gẹ́hù gbùngbùdù nìkan gbùngbùdù àti Tinubu nìkan ni mo gbọ́ ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká gbọ́ délẹ̀. Generally, Mr. President, Zamfara is you are both under on condition if you reject don't test depiction if you are if you are disregard our call another party will take Zamfara you are take Zamfara as Sile. Ó ní kíní kan ó rẹ̀ kó ṣe bí ó threaten Tinubu pé tí ò bá ṣe kíní kan another person máa tẹ̀ àbí kí bàbá àtú ẹgbọ́dẹ̀ wọn. Tí wọ́n sọ láti sọ ní pé ní ipe tí Tinubu bọ̀ bá gbọ́ ohun tó ń sọ nísìnyí tó ń sọ ipe another party máa take over. Kò tí mention tó ń fẹ́ alákọ̀ọ́kọ́ correction tí mo kọ́ fẹ́ correct the same nítorí fẹ́ ẹ̀dà gómìnà ni o àbí senate kínní ni o. Ṣùgbọ́n ó ní òun fẹ́ post àbí ṣé post ló sọ pé òun fẹ́. Kò tí ì sọ post tó ń fẹ́. Bẹ̀ tó fẹ́ post. Gbogbo ìgbésà. Àbí kò jẹ́ president jẹ́jẹ́ bí akí Tinubu dìde lásán wọ̀ fífò. Mọ̀lú lẹ́yìn tí wọ́n gbé mọ̀lú lọ mọ̀lú wọn gbé lọ aṣọ rọ́ọ̀kì. Bóyá kí Tinubu dìde kó jẹ́ president. Òun àti gómìnà yẹn ó dà pé gàgàǹgà láàrin wọn.